إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، أقول فالله سبحانه وتعالى طريقي أتيجي فنبي محمد صلى الله عليه وسلم. اللهم شبعا شريكم كان نبي وأن شريكوا على كوا كوانا قومن تماكي قلب محمد صلى الله عليه وسلم أتعوى عليه يعني أتعوى صحابة يعني تيجي القيامة. إليني تسواجو níbi tíra èyí tí a ń ṣàlàyé fúnra wa, tíra at-Tawhidu al-Muyassar, tí a ti bá àlàyé náà dojú ewé 58, tó yẹ sí pé ibẹ̀ náà láti gbé àlàyé wa lónìí pẹ̀lú ògo Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Ibi tí a fàdé sọ̀rọ̀ nípa al-khawf, ìmọ̀ bẹ̀rù. Gbogbo wa náà la mọ ìtumọ̀ tó wá ní pé èèyàn ń bẹ̀rù. Àfáwá ní pé ta'rifuhu, kí wá ní nǹkan tó gbà lérò pẹ̀lú ìmọ̀ bẹ̀rù, ìmọ̀ páyà, tó yẹ sí pé èyí tí wọ́n fẹ́ mú lò tó jẹ́ pàtàkì ọ̀rọ̀ fún wa ní bíbá òun náà ni máa páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Afáàní huwa infi'alun, òun náà ni ìgbénú kan yahsul bi tawaqqu'i ma fihi halakun aw dararun aw adha. Òun náà ni ìgbénú kan tó máa ń ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá ń lérò pé ìparun kan fẹ́ ṣẹlẹ̀ ni, àbí ìnira kan ni, àbí aburú kan ni. Eléyìí òun náà ni ìtumọ̀ al-khawf, òun náà ni kí ẹ máa bẹ̀rù. Àfáwá ní anwa'ul khawf, ẹ wá rí ìmọ̀ bẹ̀rù tá a rí yìí, tó yẹ sí pé tó fi ń ga jù bẹ́ẹ̀ náà ni kí ẹ máa bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Àfáà ní ó ní oríṣiríṣi ìran. Alákọ̀ọ́kọ́ ń bẹ shirikun akbar, òun náà ni ìmọ̀ bẹ̀rù tó jẹ́ sí pé tí èèyàn bá ti ní nínú ẹ̀mí, èèyàn ti ń ṣe ẹbọ tó lágbára tó ga pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni. Òun náà ni àfáwá ní huwa khawfu sirr, òun náà ni ìmọ̀ bẹ̀rù èyí tó yẹ sí pé ó máa ń wà nínú ẹ̀mí. Òun náà wá ní pé kí wá ní nǹkan tó gbà lérò pẹ̀lú eléyìí. Àfáà ní an yakhafa ghayra Allah, òun náà ni kí ẹ máa bẹ̀rù ẹni tó yàtọ̀ sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala fima la yaqdiru alayhi illa Allah. Kí ẹ máa bẹ̀rù ẹni tó yàtọ̀ sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala níbi nǹkan tó jẹ́ sí pé ẹlòmíì ò ní kápá lórí nǹkan yẹn àyàfi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Ẹni tó wá ti ń bẹ̀rù Ọlọ́run Ọba níbi nǹkan tó jẹ́ sí pé kò sẹ́ni kankan tó lè ṣe nǹkan yìí àyàfi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, irú ẹni báyìí ètí ń ṣe ẹbọ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni. Kọ́lọ́run Ọba kó ṣì mí àti yín bẹ́ẹ̀. Wa dalil, ẹ wá rí ẹ̀rí ọ̀rọ̀ tí a sọ yìí, òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run Ọba tó ń sọ fún wa ní suratu Ali Imran. Ọlọ́run Ọba ní kí fala takhafuhum, Ọlọ́run Ọba ní kí ẹ má bẹ̀rù wọn o, wa khafuni, èmi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní kẹ́ ẹ bẹ̀rù. In kuntum mu'minin, tó bá yẹ sí pé ẹni tó ní oní ìmánì, mùmínì òdodo ní. Eléyìí túmọ̀ sí pé Ọlọ́run bá ń pa wọ́n láṣẹ kí wọ́n bẹ̀rù nǹkan kan pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Ọlọ́run wa ní kí tẹ́ bá ti wá lọ ń bẹ ìmọ̀, tẹ́ bá tó ẹ́ pé òdodo pé ẹ ní ìmánì tẹ́ ń sọ yẹn, kò yẹ kí ẹ máa bẹ̀rù ẹnì kankan lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Eléyìí ni ẹ̀rí ọ̀rọ̀ tí a sọ yìí. Nínú àwọn ìran tó jẹ́ ìran ṣíríkù, nínú ìran al-khawf, ìmọ̀ bẹ̀rù tó yẹ sí pé tá a ṣàlàyé fúnra wa, òun náà ní ẹlẹ́ẹ̀kan, òun náà ni muharram, èyí tó yẹ sí pé èèwọ̀ ni kéèyàn ṣe kéèyàn máa ṣe, tó yẹ sí pé tí èèyàn bá ti ń ṣe, èèyàn ti ń ṣe nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ nínú ẹ̀sìn. Òun náà ni huwa an yatruka wajiban aw yartakib muharraman khawfan minan nas. Òun náà ni kéèyàn gbé nǹkan tó jẹ́ ọ̀ranyàn jù sílẹ̀, àbí èèyàn ń ṣe nǹkan tó yẹ sí pé nǹkan èèwọ̀ khawfan minan nas, látàrí pé èèyàn ń bẹ̀rù lọ́dọ̀ àwọn ènìyàn. Wa dalil, ẹ wá rí rí ọ̀rọ̀ tá a sọ yìí. Allah subhanahu wa ta'ala ń sọ ní suratul Ma'idah. Ọlọ́run kan ní fala takhshawun nasa wakhshawni. Ọlọ́run bá ní kí a má páyà àwọn èèyàn, wakhshawni, èmi ni ó máa páyà. Tó lè túmọ̀ sí pé kéèyàn gbé nǹkan tó jẹ́ ọ̀ranyàn jù sílẹ̀, àbí èèyàn ṣe nǹkan tó jẹ́ nǹkan èèwọ̀ látàrí pé èèyàn ń bẹ̀rù èèyàn kan, eléyìí nínú nǹkan àwọn nǹkan tó yẹ sí pé kò lẹ́tọ̀ọ́
tó yẹ ká máa ṣe ni, èèwọ̀ ni tó yẹ ká àbá ń páyà èèyàn ni. Ìran ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìran al-khawf, ìmọ̀ bẹ̀rù tá ń ṣàlàyé fúnra wa, òun náà ní jaiz, èyí tó yẹ sí pé ó lẹ́tọ̀ọ́ tí ó sì aburú ń bẹ̀. Àwọn ni kí huwa al-khawfu at-tabi'i, òun náà ni ìpáyà tó yẹ sí pé ti aládàámọ́ tọ́lọ́run bá ti dámọ́ wa ni. Kal-khawf min al-asad, gẹ́gẹ́ bí kí ẹ máa bẹ̀rù kìnìún, wal-adu, àbí kí ẹ máa bẹ̀rù àwọn ọ̀tá ni, wa sultan ja'ir, àbí kí ẹ máa bẹ̀rù aláṣẹ tó yẹ sí pé ó ń kọjá ààlà lórí àwọn èèyàn wa náà fẹ́ bá nǹkan tó jọ wọ́n. Eléyìí nínú àwọn nǹkan tó yẹ sí pé ó lẹ́tọ̀ọ́ ni, tó yẹ sí pé àdámọ́ Ọlọ́run subhanahu wa ta'ala ní fún wa ká máa bẹ̀rù àwọn nǹkan báyìí. So tá bá ń bẹ̀rù nǹkan báyìí, eléyìí rè kò tí ì sọ wá di ẹni tó ń ṣe Ọlọ́run subhanahu wa ta'ala. Ẹ̀rí ọ̀rọ̀ tá a sọ yìí, òun náà lọ́wọ́ Ọlọ́run subhanahu wa ta'ala nínú suratul Qasas, tọ́lọ́run bá sọ pé fa asbaha fil madinati khaifan. Tọ́lọ́run bá ń sọ̀rọ̀ nípa Ànábì Musa fún wa, Ọlọ́run bá ní kí wá fa asbaha fil madinati khaifan yatarqab. Wọ́n ní kí ìgbà tí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ Ànábì Musa ṣẹlẹ̀ sí, fa asbaha fil madinati, ó wá jẹ́ tó ń páyà ní àárín ìlú. Ànábì Musa ló ń páyà yìí, tó yẹ kí kò wọ́n páyà kankan ju pé ó ń páyà aburú tí àwọn èèyàn fi kan látàrí nǹkan tó ṣẹlẹ̀ sí lọ. Eléyìí túmọ̀ sí pé ó lẹ́tọ̀ọ́ tí tó wáyé sí pé ìbẹ̀rù tó wà lára wa, ìbẹ̀rù tí aládàámọ́ tọmọ ìdí ènìyàn tọ́lọ́run bá ti dámọ́ wa ni. Àwọn nǹkan wọ̀nyí kí a gbọ́ yìí, kí a sì mọ̀ yàtọ̀ láàrin wọn. Ẹlẹ́ẹ̀kẹrin tó yẹ sí pé òun wá ní olórí gbogbo ẹ̀, òun náà ni al-ibada, òun náà ni ìpáyà Ọlọ́run ọba tó yẹ sí pé tìjọsìn ni, tó yẹ sí pé òun gangan náà lójúlówó ọ̀rọ̀ tá ń sọ látàárọ̀, òun náà ni al-khawf tá ń sọ fún kó jẹ́ pé ti ìjọsìn ni, ìmọ̀ páyà Ọlọ́run ọba tá rí ìjọsìn ni. Wa huwa al-khawfu min Allah, òun náà ni kí ẹ máa bẹ̀rù Ọlọ́run ọba subhanahu wa ta'ala wahda, kí ẹ máa bẹ̀rù Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ṣoṣo la sharika lah, tí ó sì ṣorogún fún Ọlọ́run ọba yìí tá sì ní mọ́rogún mọ́. Ìmọ̀ bẹ̀rù Ọlọ́run ọba pẹ̀lú páńbẹ̀rù òun nìkan tá mọ́rogún mọ́, eléyìí ìjọsìn ní tó yẹ kí dandan ni fún wa ká máa rí kó máa wà nínú ìgbáyà wa. Ad-dalil, ẹ̀wà rí ẹ̀rí ọ̀rọ̀ tá a sọ yìí, òun náà lọ́wọ́ Ọlọ́run subhanahu wa ta'ala tó ń sọ ní suratul Rahman, tọ́lọ́run bá ní kí wa liman khafa maqama rabbihi jannatan. Ọlọ́run bá ní kí ẹ̀wà rí ẹni tó bá ń páyà pé òun á pàdé Ọlọ́run ọba òun, ẹni tó ń páyà ìpàdé ìdúró síwájú Ọlọ́run ọba rẹ̀, jannatan. Irú ẹni báyìí tó yẹ sí ìpáyà yìí ń jẹ́ kó máa fi ṣiṣẹ́ tó yẹ kó ṣe, tó sì ń fi nǹkan tó yẹ kó máa ṣe kalẹ̀, jannatan. Irú ẹni báyìí aljanna tó jẹ́ aljanna ó ti ń bẹ fún ẹni báyìí. Eléyìí tó ń túmọ̀ sí pé ìmọ̀ páyà Ọlọ́run subhanahu wa ta'ala, tí ìpáyà yìí tó bá ti òfin rẹ̀ mú nínú àwọn iṣẹ́ ìjọsìn ni, tó jẹ́ sí Ọlọ́run subhanahu wa ta'ala òun wá pé ká máa ṣe. Àfàtún wá tẹ̀síwájú, wọ́n ní anwa'ul khawfi min Allah, àwọn ìran ìpáyà Ọlọ́run ọba tó jẹ́ ti ìjọsìn, naw'an, àfààní méjì ni. Mahmudun, èyí tó yẹ sí pé ó tọ́ pé ká ṣe, tó yẹ sí pé wọ́n ṣe wá lóko òru ká máa ṣe, tó yẹ sí pé ẹ̀tọ́ ni fún wa pé ká máa ṣe. Wa huwa alladhi yahulu baynaka wa bayna ma'siyatillah, òun náà lèyí tó yẹ sí pé ó máa jẹ́ gàgá fún èèyàn, baynaka wa bayna ma'siyatillah, tá a jẹ́ gàgá fún èèyàn láàrin rẹ̀ àti ìmọ̀ ṣe Ọlọ́run subhanahu wa ta'ala. Fayahmiluka ala ada'il wajibat, tó yẹ sí pé bó ṣe wá jẹ́ sí pé ó jẹ́ gàgá yìí, ó tún wá ń gbéyàn láti lè máa ṣe àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ ọ̀ranyàn, wa tarikil muharramat, tó tún wá ń gbéyàn jìnnà sí ìmọ̀ fi àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ sílẹ̀. Eléyìí túmọ̀ sí pé ìpáyà Ọlọ́run ọba tó yẹ sí pé ìtọ́lọ́run subhanahu wa ta'ala fẹ́ lọ́dọ̀ wa, tó yẹ sí pé òun náà ló yẹ ká máa fi kó máa wà nínú ọkàn wa, òun náà ní ìpáyà jẹ́ ká máa gbé wa jìnnà sí tá máa gbé wa máa ṣe àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọ̀ranyàn, tá sì máa mú wa jìnnà sí àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ìwọ̀. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran ìpáyà Ọlọ́run ọba subhanahu wa ta'ala, òun náà ni ghayru mahmud, òun náà lèyí tó yẹ sí pé kò lẹ́tọ̀ọ́, kò sì tọ́ pé ká jẹ́ kó wà nínú ẹ̀mí wa. Òun náà ni wa huwa alladhi yahmilu al-'abda 'ala al-ya'si wal-qunuti min rahmatillah. Òun náà ni èyí tó yẹ sí pé ó máa jẹ́ kí ẹrú kó máa jákàmùná, kó máa lérò kankan, kó máa jákàmùná níbi orí Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Eléyìí ni èyí tó yẹ sí pé kò lẹ́tọ̀ọ́. Ìpáyà
tó wá wà nínú ẹ̀mí wa táwa sọ pé ìpáyà Ọlọ́run ọba ni, tó wá ti wá lè mú wa jẹ́ sí pé a ti lè fi lọ mú ọkàn kúrò níbi àti lọ ń ṣe kí nìyẹn o, a ti ń gbọ́kàn kúrò níbi àánú Ọlọ́run ọba, a ti ń ní ìmọ̀ọ́rò kan àánú Ọlọ́run ọba. Eléyìí kò lẹ́tọ̀ọ́ pé kí a máa ṣe. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn nǹkan tó jọ mọ́ abala ìmọ̀ páyà Ọlọ́run subhanahu wa ta'ala tó sì yẹ ká kíyèsí. Tá bá wo àwùjọ wa lónìí, a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìpáyà yìí ti le débi ẹ̀mí tó yẹ sí ẹlòmíì gan kò páyà Ọlọ́run, kò bẹ̀rù Ọlọ́run ọba tó bó ṣe ń bẹ̀rù ọmọ ẹ̀dá ènìyàn mọ́. Láfirá ẹlòmíì tó yẹ sí pé ọṣẹ tó máa wẹ̀ lójúmọ́ kan Ọlọ́run ló mọ iye rẹ̀, kó tó sùn wàhálà ni, tó bá tún jí wàhálà ni, látàrí pé ó ń páyà pé káwọn kan má fi aburú kan òun. Irú ẹni báyìí tó yẹ sí ìpáyà Ọlọ́run subhanahu wa ta'ala wà nínú ẹ̀mí rẹ̀ ni, a mọ̀ wípé èèyàn kì í páyà nǹkan kan tó fún wa lágbára tó báyìí ju Ọlọ́run subhanahu wa ta'ala lọ. Ló fi jẹ́ sí pé náà abala tó yẹ kí a gbọ́yé òun náà ni nǹkan yìí wà, tó yẹ pé ká kíyèsí. Tó bá ráwọn àfáà tó máa ń ṣàlàyé ọ̀rọ̀ tawhid fún wa, tó wá tún mẹ́nu dábàlá yìí, ká gbìyànjú láti gbọ́ nǹkan tó ń sọ yìí. Ọlọ́run subhanahu wa ta'ala, èmi àtẹ̀yìn ọ̀rọ̀ tawhid k'Ọlọ́run jẹ́ kó yé wa, kó wá ṣe ọlọ́kan nínú àtàwọn bẹ̀rù rẹ̀ tí ò ní mọ bẹ̀rù ẹlòmíì mọ́, tá a sì mọ jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run subhanahu wa ta'ala láàmọ́ lékè nínú ẹ̀mí wọn. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.